mọ̀ pé Yorùbá lè sọ bó ṣe wà yẹn bá ti gbà ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà àìtí ìgbà Yorùbá lè sọ ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà kò síjọ́ kankan tí olóyè Sunday Adéyẹmọ sọ̀rọ̀ tí ò kì í mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ torí bọ́lọ̀ ń ṣe dáńtì ẹ̀ nìyẹn àwa tá a lẹ́jọ́ ọmọọṣẹ́ rẹ̀ máa ń sọ fún bọ̀ kò ń gbà torí bọ́lọ̀ ń ṣe dá nìyẹn tó bá lóun ṣe nǹkan kò bá ṣetán kó bá kú pàdé bẹ́ẹ̀ kò ń bẹ̀rù ohun èrònú lẹ́ẹ̀mejì ńlá wa tá a jọ ọmọọṣẹ́ rẹ̀ fi ń sọ fún yín pé mọ̀ ọ́ ẹ̀yin dẹ̀ ń sẹ́nu jàkàjàkàjàkà yẹn kò sẹ́ni tó mọ̀ nù yín ní tó bá fi mú ẹ̀dá tó ṣiṣẹ́ tó rí bí 100 million 200 million 500 million tó máa yin báńgà lẹ́gbẹ̀ẹ́ nìyẹn ó yẹ kó sá lọ ni ẹ̀dá tó ti ṣe wàhálà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó wá lówó tó tó bí 50 million 100 million 200 million tó tùjọ tó máa yin báńgà lẹ́gbẹ̀ẹ́ nìyẹn ó yẹ kẹ́ nìyẹn sá lọ ni olóyè Sunday Igboho wá ṣèyàn bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ìwọ̀nba kékeré tó nítorí kékeré ní lọ́dún ẹlòmíì pẹ̀lú gbogbo ìwọ̀nba kékeré tó lọ fún un yóò tún wá máa fẹ̀mí rẹ̀ jìn yóò tún máa sọ pé rárá òun ò ní gbà kó tó di pọ́dá Yorùbá lè sàn lẹ̀ kí lẹ́mọ̀ tó máa ń pariwo ẹ̀ fún nílẹ̀ Yorùbá bíi kí wọ́n yẹn nìkan jẹ fúnlẹ̀ 1 plot 2 plot kó lọ ọbẹ̀ kó lọ sọ wàhálà yẹn di wàhálà tiẹ̀ kó gbàfẹ́ nìyẹn padà síbí ní gbogbo nǹkan tí orúkọ rẹ̀ tán pariwo rẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́rọ̀ mo fẹ́ lè pè lóbì sorry to say this ó máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lérí gan ní gbogbo nǹkan tán sọ lẹ́nu fún gbà yẹn bọ̀ àwọn tó ṣoore fún ò lè gbàgbé ẹ̀ láìláì ṣùgbọ́n nígbà tí ìyàwó onítìrì dé a lè pè wọ́n náà ń yà wá ó jẹ́ pé wọ́n tó wá bímọ lọ́mọ nígbà tí ìyàwó onítìrì dé lóòótọ́ wọ́n lè sọ pé àwọn sọ̀rọ̀ fún Igboho àwọn ò béèrè lọ́wọ́ sí fi Igboho pé àwọn sọ̀rọ̀ fún wọn àbí wọn sọ̀rọ̀ fún wọn àdẹ̀sí ní pòsíṣàn àti béèrè tó rọ́mọṣẹ́ rẹ̀ làwa jẹ́ olójú nǹkan tá a lè bá sọ ṣùgbọ́n nígbà tí onítìrì dé tí wọ́n ń kó 2 3 4 5 àwọn prógámù kan wà táwọn kan ti ṣe táwa ń fi pamọ́ tá à ń rọgbọ́n kọ́ ńbẹ̀ máa nǹkan wà wọ́n ń pè láwí kòǹkò ọ̀rọ̀ tí ń sọ tó bá sọ̀rọ̀ 9 lóòótọ́ ọ̀rọ̀ ńbẹ̀ bọ̀ ẹ̀yin èèyàn ń believe máa nǹkan náà tó wà mi ò rántí àwọn orúkọ àwọn blogger yẹn so àwọn people yẹn most of them wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ jẹ́ pé ó máa ń ní point inú tó yẹ pé nǹkan tí Ìgbòho yẹn ní lọ́kàn pé lágbára Ọlọ́run 2022 àwọn ó jáde ni tó yẹ kó fi bẹ́ẹ̀ jáde Ọlọ́run tóbi lọ́ba náà Ọlọ́run ló mọ̀ ní téèyàn ò mọ̀ wàláhì tàláhì tó yẹ kó bó ṣe ń sọ yẹn ló fi bẹ́ẹ̀ jáde ti gbòdúrà nation ó ti bọ́ sí i ṣùgbọ́n tó bá jáde ní táwọn wí náà kọ́ láàmọ̀ wí ní tẹ́ẹ̀sì padà máa sọ náà lẹ́ ń sọ yìí pé ṣèbí Sammy fún 5,000 ó fún 2,000 ó fún 1 naira sẹ́yìn tó tu owó jọ tó fi ra Prado 70-something million tó tu owó jọ tó ra Range Rover Sọ́ọ̀fù 2020 tó tu owó jọ tó ra G-Wagon tó tu owó jọ tó ra Benz GLK 2021 model sẹ́ni yẹn wà lówó tí ò fi tún ṣe gbogbo tẹ́ẹ̀mọ̀ sọ náà lẹ́ ń sọ yìí ó ní iye ọmọ tó ń bọ́nu lé ẹ lọ wo prógámù kan tó ṣe ń lé rẹ̀ ń jẹ́ ọdún kẹ́ ẹ wo àwọn èrò rẹpẹtẹ tẹ́wọ́n láti Ògbómọ̀ṣọ́ láti Ṣakí láti inú Ìbàdàn láti Abẹ́òkúta èrò tó wà ń lé rẹ̀ lé 700 táwọn á gba nǹkan tí wọ́n jẹ tí wọ́n mú bí ṣe máa ṣe ti ẹ̀nu ṣerú èèyàn báyẹn sówó kẹ́kọ́ ní òmò ná fún wọn àkáǹtì tó ní federal government yìí ti gbogbo àkáǹtì yẹn kò lè mówó ń bẹ̀ ṣé tẹ́ bá káàtì ẹ̀ wá pẹ́ ẹ fún gan káwá pẹ́ ẹ dá 5 million 10 million gan fún ṣé òun ò ní náwó ṣé kò ní jẹun kò ní ṣe ilé ayé tiẹ̀ owó yẹn lè wá fi ń sọ̀rọ̀ ẹ fún 2,000 ẹ fún 1,000 kò sàkáǹtì fún yín ṣé tó ti wà pòṣìṣàn ńlá tó ti náwó ńláńláńlá tẹ́lẹ̀ kí lẹ fẹ́ kó máa ná èmi gẹ́gẹ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ti lọ́kùn tọ́nu yẹn bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin mo rí bó ṣe ń náwó bẹ́rò ṣe ń wá àwọn èrò yìí ó wà wọn ó jẹun wọn ó mu ṣé igi ní òfin máa róúnjẹ tí ń fi ń bọ́ wọn sínú ilé ni ẹ wo gbogbo ìnáwó yẹn ṣùgbọ́n máa yí òun náà ronú jinlẹ̀ fúnra rẹ̀ ní òjò jáde mọ́ kó sí pẹ́ẹ́lì kankan ló ní mọ́ jáde mọ́ ó padà rò ní ìní plan A plan B tẹ̀ ń pariwo yẹn òun ló padà ro plan B torí àwa ń sọ ọ́ fún yín kò sí bí yóò ṣe jáde ṣẹ́fẹ́ gbọ́n tí gómìnà wa ọ̀gá wa bàbá wa Akérédolú sọ wọn ò tájẹ́ẹ̀tì ẹlòmíì kankan Ìgbòho náà ń tájẹ́ẹ̀tì gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yìí wọn ò mọ̀ yín wọn ò mẹ́ni kankan nù yín lógun kẹjà ẹ wá ń pera yín lógun lẹ́kọ̀ọ́ ẹlòmíì ò lógun ní Mọdákẹ́kẹ́ kò lógun mọ̀ létè Ìbàdàn tí ń pera yín lógun lẹ́kọ̀ọ́ tí yóò bá jẹ̀jẹ̀ sí Sunday Igboho ni bó ṣe ń jáde yẹn ẹ jẹ́ wọn rán yín létí kankan tẹ́ ẹ mọ̀ pé Tinubu bó ṣe wà òun náà láktọ̀ tiẹ̀ ẹ wà bí mílẹ̀ ìwé ta láktọ̀ Tinubu MC Olúọmọ ni
tí yóò bá nígbò ó nu MC bá kọlu àwọn Oòduà nation ẹ ní gbọ̀n kankan mọ́ MC nìkan tó bá káwọn ọmọ rẹ̀ bóde bọ́ Ìgbòho náà ló jẹ́ actor tí wọ́n ń wò mọ́ Oòduà nation lára bí Sunday Igboho tán bá ṣe nǹkan báyìí Ìgbòho bínú Ìgbòho tán bá ṣe nǹkan báyìí Ìgbòho bínú tán bá ṣe nǹkan báyìí instead kẹ́ wá kọrí sọ́dọ̀ bàbá wa Gani Adams kẹ́ ẹ rọ̀ wọ́n kẹ́ ẹ tù wọ́n kó jẹ́ bí ẹnì kejì fún Ìgbòho nǹkan tí Ìgbòho bá mọ̀ kí Gani Adams sọ fún wọn nǹkan tí Gani Adams yóò mọ̀ kí Ìgbòho sọ fún wọn pé bàbá báyìí Gani Adams tẹ̀ ń wò yẹn bàbá ni wọ́n ẹ̀yin ò mọ̀ ní ó yẹ kẹ́ ẹ pẹ̀rú Gani Adams yẹn kẹ́ ẹ pẹ̀rú Sunday Igboho yẹn kẹ́ wọ́n á pè wọ́n pọ̀ pé ẹ̀yin méjèèjì kí ni ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa kí lẹ fẹ́ ká ṣe ẹ̀ẹ́dẹ̀ lè dá kíní ìṣe láì jẹ́ pé lọ́dọ̀ àwọn Ọọ̀ni of Ifẹ̀ gbogbo àwọn ọba lọ́ba ńláńlá yẹn gbogbo ọ̀dọ́ wọn ló yẹ kẹ́ ẹ dé Alákẹ́tì ìlú Ẹ̀gbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọbẹ̀ Èkó rí lọ́nà Akíolú gbogbo àwọn ọba yẹn lẹ́ẹ̀dọ́dọ̀ wọn á dẹ̀ ṣàlàyé fún yín pé báyìí ni ẹ ṣe ṣé rò pé kọ́ńtì rí sí láti gbà bá ní ṣe bí gbogbo alájọ rí Ukraine àti Russia àtọ́jọ́ ń bára wọn fà ẹlòmíì kan jókòó yóò kàn lọ ra fóònù yóò kàn máa ranjú wọn wájú fóònù yóò mọ̀ pé nǹkan báyìí ṣe rò pé ó easy ni wọn tájẹ́ẹ̀tì ẹnìkankan ìjọba Nàìjíríà ò tájẹ́ẹ̀tì ẹnìkankan tí Sunday Igboho náà tájẹ́ẹ̀tì wọn ò bẹ́ nìkankan fa wàhálà Nnamdi Kanu àti Igboho nìkan ní tájẹ́ẹ̀tì wọn tájẹ́ẹ̀tì ẹnìkankan bẹ́ẹ̀ ṣe ráàlì lọ́la ní ìsìtẹ́ tó 500 wọn ní wo bẹ̀ ẹ̀yin ẹ jẹ́ kí Igboho kàn ṣèṣì bóde lọ́la kó ló ń fẹ́ ṣe ráàlì kẹ́yìn wá wo tí ó ṣẹlẹ̀ àdé ń sọ fún yín láàárọ̀ sọ fún yín lọ́sàn-án sí náà èébú yìí náà tó ń kọ́ntínú ni má nǹkan tó jáde lánàá kò tún sọ nǹkan míì Ìgbòho yẹn náà ló tó ń mẹ́nu bú à ń sọ fún yín pé Ìgbòho kìí ṣe ẹni àrífín Chief Gani Adams ò kìí ṣe ẹni àrífín ẹ má rí gbogbo wọn fín ẹ pé wọ́n jọ pọ̀ kẹ́ ẹ béèrè ìrànlọ́wọ́ wọn ni Chief Sunday Igboho kí lẹ fẹ́ ká ṣe o kí ni nǹkan tó kàn o ẹ tún gbọ́dọ̀ Chief Gani Adams náà lọ lẹ́kọ̀ọ́ ẹ béèrè ìrànlọ́wọ́ tiwọn náà pé kí ni ẹ fẹ́ kàn ṣe kẹ́ ẹ wá jọ pa àwọn méjèèjì pọ̀ ó jẹ́ Jésù meeting náà lẹ́sẹ̀ pẹ̀lú wọn ni ìyá wa MK Abiola tí wọ́n declare kílé tí wọ́n lọ gba port authority kílé tí wọ́n mọ̀ fún áfíìsà ká mọ̀ wọ̀lú èbò ká mọ̀ wọ gbogbo ẹ̀ jáde adé ń sọ fún yín ẹ̀fẹ̀ gbọ́ sínú ẹ̀ tó ń continue lórí ọ̀rọ̀ yìí náà ni reclaim kíni ó yàtọ̀ bá fẹ́ reclaim àkàtì ẹ̀bẹ̀ yín ni ẹ lọ lé gómìnà Lagos State kúrò mẹ́ Akérédolú tó sọ̀rọ̀ wọn yẹ pàṣẹ fún kó kúrò mẹ́ kẹ́yìn ó reclaim kẹ́ ẹ bọ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tí ò ṣeé ṣe táwọn tanra wa táwọn gan mọ̀ kí ò ṣeé ṣe ẹgbẹ́ ti declare reclaim ló kàn reclaim bo ló kàn ẹ ti declare reclaim ló kàn kí ni reclaim tó kàn tẹ́ pé reclaim ló kàn alẹ́ ń sọ fún yín ẹ̀fẹ́ gbọ́ Ìgbòho àti Nnamdi Kanu ní tájẹ́ẹ̀tì Nigeria government wọn ò tájẹ́ẹ̀tì ẹnìkankan Chief Sunday Igboho àti Chief Nnamdi Kanu àwọn méjì tàn tájẹ́ẹ̀tì nìyẹn ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe bú Chief Gani Adams yẹn bú ńgbà yẹn kó tó di pé ò bá yín dá sí nǹkan kan mọ́ àwọn tó yẹ kẹ́ ẹ gbé mọ́ra ó yẹ kí gbogbo ẹ̀yin àgbààgbà Oòduà nation yẹn kẹ́ ẹ kóra yín kẹ́ ẹ lọ sọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ ni wàá sọ fún yín pé ó yẹ lọ ọ̀dọ̀ ọba alágbájá ẹ lọ ọ̀dọ̀ ọba alágbájá ẹ ṣe bẹ́ẹ̀ most of people yẹn ìlú èbó lẹ́lòmíì jókòó sí tí ó yẹ òye tí ò mọ gangan àwọn á gbé ẹyin plan B rẹ̀ Tinubu plan B rẹ̀ Tinubu plan 3 rẹ̀ ṣé kó máa bá Tinubu jà ní ṣé Tinubu ṣẹlẹ́sẹ̀ kankan ní ṣé kó bá Tinubu jà ní torí kò yé wa tẹ́ fi ń pariwo pé plan B rẹ̀ Tinubu ni ṣé kó bá Tinubu jà ní sọ́wọ́n àti Tinubu jọ̀ta ni Tinubu jọmọ Lagos State Ìgbòho jọmọ Ọ̀yọ́ State àjọ ní boundary ṣé kó wá mọ̀ bá jà ní bàbá rẹ̀ Tinubu ṣé kó mọ̀ bá bàbá rẹ̀ jà ní láàrin èmi àti yín ṣé ó ti sọ pé February tí wọ́n dìbò Oòduà nation ó ti bọ́ sí mo kàn fẹ́ béèrè mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ sọ fún mi ṣé ó ti sọ pé February tí wọ́n dìbò yẹn Oòduà nation ó ti bọ́ sí ṣégbà tí Ìgbòho bá dọ̀tá Tinubu tí Tinubu wọlé tán ẹ̀yin fẹ́ kó mọ gbẹ̀yìn odi nígbà tí ẹ̀yin tẹ́ fẹ́ ni pé kó mọ bú Tinubu àbí tí Tinubu bá wọlé tán ká pé wọ́n lọ dìbò Tinubu wọlé nígbà wọn bá dìbò tí Tinubu wọlé òun àdúró lẹ́yìn odi àbí ṣé máa dúró nǹkan tí máa yín filẹ̀ tẹ́ẹ̀jì ó dúró tẹrù rẹ̀ ẹ̀yin lẹ́dì tó Oòduà nation ẹ̀yin lẹ́tì o torí jẹ́jẹ́ rẹ̀ lójókòó kẹ́ tó introduce Oòduà nation sí o ìjọ tó dẹ̀ tí Ìgbòho dẹ̀ ti ń fa àwọn èbó mu mi kò fọ́mọ lọ́wọ́ rí kó sànà ní Ìgbòho tó ti bẹ̀rẹ̀ láti 90 àwọn èbó ò sì fọ́mọ lọ́wọ́ rí kò lóṣù kan police station rí kò lọ́sẹ̀ kan rí ntẹ́sì mọ̀ wílẹ̀ wí yẹn aláǹsọ fún yín ẹni sùúrù nígbà tí láwọn declare pé reclaim ló kàn ẹ jẹ́ wọn káwọn ọmọ ogun bóde Báńkọ́lé yín náà ti mú àwọn ọmọ ogun yín tẹ́ sọ pé reclaim ló kàn ẹ jẹ́ wọn káwọn ọmọ ogun yín yẹn bóde
téèyàn máa ń bájọba jà ní iye bájọba jà kò sí ẹni tó ju ìjọba lọ adẹ̀rọ sí Sunday Igboho abẹ̀ wọn dáadáa káwọn jẹ́ kẹ́nìkan kó ti àwọn o ẹni tó bá ti mọ̀ pójú ń kàn wọn àbí nǹkan kan ṣe òun kò náà bọ́ ọ̀tá kó kóyàwó àtọmọ tiẹ̀ bọ́ ọ̀tá àrọ sí Sunday Igboho abẹ̀ wọn mò ń gbẹnu sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn ọmọ sí rẹ̀ pátápátá látòkèdélẹ̀ àrọ̀ wọn abẹ̀ wọn kọ́mọ̀ jẹ́ kẹ́nìkan kó ti wọn o ẹni tó bá ti mọ̀ pé òun fẹ́ bóde ojú ń kàn òun fẹ́ gba Yorùbá nation lágídí òun fẹ́ ṣe kinní kan 2022 ìmọ̀sápùn ìwọ tó bá ti mọ̀ pé ìmọ̀sápùn ìwọ náà bóde kó o gbọ́ fámìlì rẹ̀ kó wọn bóde kọ́ lọ́mọ bájọba jà ọlọ́run ó dò tí wà á sọ̀dún ayọ̀. ọlá tán ìrọ̀rùn ti dé ẹ wá bá wa yọ ẹ bá wa jó iléeṣẹ́ kan àràtọ̀ tó ń ta jíjẹ mímu aṣọ wíwọ̀ ohun èlò ìtọ́jú ilé fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́ Dọ́là Touch ni o. òróró ló wà mẹ́ mo ní òróró ìtúpóríṣi méjọ ní ẹ̀ ìkan fágbà ìkan fáwọn ọmọdé kí ló dé àwọn eléyìí ti ṣe débi pé wọ́n mọ tó yẹ wá gbogbo àtàbúrọ̀dù ló ti wá bẹ́ẹ̀ni láti Amẹ́ríkà ni o kò ń ṣe fẹ́ẹ̀kì o torí náà mò ń rọ̀ yín ẹ̀yin aráalé màmá Rainbow lọ́wọ́ sí o èmi làǹbásẹ́dọ̀ wọn Dọ́là Touch mo ti débẹ̀ mo rínú mo róde mo rí pé oúnjẹ wọn gbogbo tó ń tà mbẹ tó bá ń jẹ àwọ̀ àmàdọ́pẹ́ ìyá Rainbow àti ètì ààrẹ ò tiẹ̀ ń jọ kò léwu jọ Dọ́là Touch ti mọ̀ róró tó yẹ kí n jẹ ọmọrú milk tó yẹ kí n mú ọmọrú tíì tó yẹ kí n mú www.dollartouch.com pick up address níbi tẹ́ ó ti wá gba àwọn ẹrù yín ní #1 Alade Street Oshodi Lagos fún ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-373-66848 àti 090-139-58880 United States number 646-737-6538 email dollartouchng@gmail.com Dollar Touch International shopping the easy way. Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́ Dọ́là Touch ni o. Iṣẹ́ wa fúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹjẹ ká wà lépa. Ká má lépa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko. ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. ọmọ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi
ibi tá a lè wò tá a lè màṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o.